Hello. Ẹ̀yin èèyàn mi, àṣé kíni nípa ti Mariam àti Tóbi lọ́ba tán fọ́ Kristu mọ́ra wọn lórí. Wọ́n ní Kristu yẹn pópá lágbára. Continuation mo tún rí mi gbọ́. Wọ́n ní kíní yẹn pọ̀ gidi gan. Wọ́n ló lágbára. Pé k'Ọlọ́run jẹ́ kí Mariam kó survive ẹ̀. Bá ní ṣé bó ṣe pọ̀ sí nìyẹn. Ó mà lágbára. Wọ́n ní kì í máa ṣe pé bóyá wọ́n ní Naomi pé kò sí nílé, ó lọ s'Ákúrẹ́. Sọ́gbà tó dẹ̀ lọ s'Ákúrẹ́, ṣé mọ̀ pé tí Naomi bá ti kúrò ní ààfin, tó bá ti sùn níjọ́ yẹn, kò sí. Wọ́n ní kábíyèsí, àwọn ọmọ yìí tí kábíyèsí fẹ́ ṣe. Bóyá ó pè fún, wọ́n ní bóyá ó pè láti béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ o. Àbò ó pè fún kó wá spend the night lọ́wọ́ ẹ̀, p'Ọlọ́run ló mọ̀. Pé nǹkan tó bí Mariam nú nìyẹn. Òun gangan ló yẹ kí òun spend the night lọ́dọ̀ kábíyèsí. Pé òun ti mọ̀ pé ọgbọ́n ni kábíyèsí ń dà o. Kábíyèsí fẹ́ fi ọgbọ́n tán wá síbẹ̀ kó spend the night nígbà tí Naomi ò ti sí nílé. Wọ́n ní nǹkan tí wọ́n ń sọ rádaràda tó ń sọ nìyẹn. Pé nǹkan tó mú kí Mariam tó fi lè ṣan. Wọ́n ló tì gidi gan pé kò gbọdọ̀ wọ ọbẹ̀ yẹn sẹ́. Òun ni kábíyèsí yẹ kó pè, kò kì í ṣèwọ ló yẹ kó pè. Ìyẹn nítorí kíni. Wọ́n ní alẹ́ tiẹ̀ ni, wọ́n ní night náà fẹ́ bá. Wọ́n ní ṣé mọ̀ pé ẹ gbọ́ nǹkan táwọn ti íńtánẹ́ẹ̀tì sọ. Wọ́n ní pé wọ́n lè predict ẹ̀ pé ó lè jẹ́ pé kábíyèsí ìgbà tó ti rí pé kò sí Naomi nílé pé bóyá ó fẹ́ pass, ó fẹ́ sáré ṣe, ó fẹ́ ṣe kíákíá. So àwọn kan wá sọ pé kábíyèsí ò lè ever ṣe bẹ́ẹ̀. Ṣé mọ̀ bó ṣe ń debate lọ́wọ́ ara wọn nìyẹn gẹ́gẹ́ bí bá ṣe gbọ́. Wọ́n ní kábíyèsí tán ti sọ wípé kó kíyèsí pẹ̀lú àwọn olórí yẹn kó má bàa kóbá. Tán ti ṣe cleansing pẹ̀lú wọn pé ní kábíyèsí fẹ́ wá sọ wípé òun fẹ́ sáré pẹ̀ nìkan nù wọn torí pé kò sí Naomi nílé. Àwọn kan ní kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ti dídà tèmi ni pé mi rò pé kábíyèsí lè ṣe irú ẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ pé Tóbi tó tún pé Mariam. Ṣó fẹ́ pé Mariam ní at a time pẹ̀lú Tóbi ni? No now. So Mariam kàn rí pé owú jíjẹ yẹn ó fẹ́ fi show fún Tóbi pé ó lọ ọbẹ̀ yẹn lọ ṣe nǹkan torí lóun mọ̀ nǹkan ẹni tí kábíyèsí jẹ́. Pé kábíyèsí olójú kò mú kò lọ ni. Torí pé kábíyèsí ti ní pé tí Naomi ò ti sí around pé bóyá ti torí ẹ̀ ni kábíyèsí ṣe pé Tóbi. Èmi wá ti ẹ̀yìn ní sùúrù. Kí Tóbi tiẹ̀ lọ dá kábíyèsí lóhùn bóyá ó fẹ́ béèrè question lọ́wọ́ ẹ̀. Ó fẹ́ béèrè gbogbo àwọn ìwà pálapàla tó ti ń hù ní ààfin. Ọ̀rọ̀ paternity tọmọ ẹ̀ gan, at least ká ṣáà sọ pé bóyá òun ló fẹ́ béèrè bóyá kì í ṣe òun. Torí ọ̀rọ̀ paternity ẹ̀mí rò pé ìyẹn ṣílẹ̀ tuntun pé kò ṣe paternity àbí kò ṣe DNA kò má ṣe pé kì í ṣe ìyẹn tuntun. Pé wọ́n ní ó lè jẹ́ pé kábíyèsí mi ò sí níbẹ̀, mi ò lè sọ nǹkan tójú mi ò rí o. Àwọn tó kàn ń sọ gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ ni mò ń jẹ́ kẹ́ ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ máa gbọ́. Wọ́n ní most especially pé bí kábíyèsí ṣe bí Tóbi ṣe kí ló ń jẹ́ Mariam ṣe sọ pé òun ò ní gba Tóbi láàyè láti wọ inú chamber kábíyèsí. Pé láàyè pé nígbà tí Naomi ò ti sí nílé pé kò sí nǹkan tí Tóbi fẹ́ lọ ṣe ní inú chamber kábíyèsí tí ò bá jẹ́ pé òun ò trust Tóbi, òun ò trust kábíyèsí. Wọ́n ní nǹkan tó túbọ̀ fa ìjà yẹn nìyẹn. Pé before ìtara yẹn ni Tóbi. Wọ́n ní písù àbí kí náà pè kí rí àwọn tó fi máa ń wá ẹni sharp object ní kíní yẹn. Wọ́n ní bó ṣe lámọ lórí nìyẹn. Wọ́n ní kì í máa ṣe kékeré o. Pé àdúrà táwọn gbà ni pé k'Ọlọ́run jẹ́ kí kó survive ẹ̀. Torí wọ́n sọ wípé ó lágbára, ẹ̀jẹ̀ yẹn pọ̀ gan, oúnjẹ yẹn pọ̀ jù. Ó máa survive ẹ̀.
lórúkọ Jésù. Tó bá fẹ́ ṣera wọn kán lọ ṣera wọn ní iwájú. Tó bá dẹ̀ ṣera wọn náà kán ṣera wọn pa torí iṣẹ́ ọwọ́ wọn náà jẹ́. So we have to. But Ọlọ́run má jẹ́ kí inú burúkú bí wa gẹ́gẹ́ bá ṣe sọ. Inú burúkú ò ní bí Tóbi. Ó ti bínú jù. Ṣùgbọ́n kábíyèsí sọ pé nǹkan tí ojú ń wá lójú ń rí. Kí Mariam kí ló dé tó fi lọ wá Tóbi níjà. Tóbi ṣáà sọ fún pé òun lòun pè pé kó wá. Òun rẹ̀ pé ara àìní ọ̀wọ̀ fún kábíyèsí náà nìyẹn. Nígbà odindi ọkọ yín kábíyèsí ó pè pé kẹ́nìkan wá ìwọ ní kò gbọdọ̀ lọ. Ṣé nǹkan tí kábíyèsí fẹ́ sọ fún Tóbi ṣé òun náà ló fẹ́ sọ fún Mariam tí Mariam fi lè ṣan tó fi ní because ara owú jíjẹ náà ni. Orí Naomi náà lóyìn bá wọn jà. Bẹ́ẹ̀ ni wọ́n ní Naomi wà lákùrẹ́. Ṣé Naomi ti gbọ́ ń sìn pé ṣe ni Naomi ó máa yọ̀ ní wọn inú ẹ̀ máa dùn. Ṣé wọ́n lè pe Naomi pé àwọn kan ní tó bá ń hun Naomi o tó ti mọ̀ pé kò sí lákùrẹ́ wọ́n lè lọ sọ pé kán lọ́rin ránṣẹ́ sí Naomi o kí Naomi tètè lọ sí hospital kó lọ gbàdúrà fún Mariam tó wọ́n ti mọ̀ pé aláàánú ará Samaria ni Naomi pé kò tó nǹkan tí Naomi tún lè lọ kán tó àpèpé wá lọ gbàdúrà fún ẹni tí tọ́lá nǹkan mọ́lé lórí kó lè jí torí ajókòó dìde ní Naomi. Ẹ wá rí gbogbo nǹkan ìfẹ́ tán tiẹ̀ fi tó ń ṣe nínú íńtánẹ́ẹ̀tì. Wọ́n á sọ pé ta ni Mariam báwo Naomi báwo. Naomi ò lè ever lọ kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní níbo pé Naomi máa ń ṣe dáadáa. Nǹkan tí ó kàn ló máa ń ṣe. Á ní ara iṣẹ́ Olúwa náà ni. Mo ní kì í ṣe iṣẹ́ Olúwa ní irú ti eléyìí. Tọ́lọ́run bá ń jà fún wa kò sí ni. Ó bá tiẹ̀ gba àdúrà yẹn tó jábọ́ láti ọ́fíìsì 1000 miles sílẹ̀ Ọlọ́run ò ń gbọ́rú àdúrà bẹ́ẹ̀ yẹn. N kò jẹ́ pé Ọlọ́run fún wọn ní iṣẹ́ ọwọ́ wọn. Ó bá gba àdúrà fún tọ̀hún ó ń waste time rẹ̀ torí Ọlọ́run ọba tó ń pín ire káàkiri. Ó ní bí ìwọ bá ṣe búburú wọ́n ní èrè mi ń bọ̀ kankan láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ti rí. Àbílẹ̀ṣẹ̀ tó bá ṣe bí ó di dandan Ọlọ́run á san lẹ́san rẹ̀. Á san lẹ́san tiẹ̀. Tó bá pé ṣe rere ni Ọlọ́run á san lẹ́san rẹ̀. Tó bá pé ibi náà ló mọ̀ ọ́ ṣe Ọlọ́run á fún ẹ ní ẹ̀san ibi. Ṣé ẹ understand? So wọ́n á sọ pé kí Naomi á lọ gbọ́dọ̀ gbọ́ pé Naomi lọ gbàdúrà fún ní hospital. Ó ní ibi tí Naomi náà máa ń gbàdúrà sí. Ó dáa. Ṣé kò wá rí bẹ́ẹ̀? A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo wọn náà máa jẹ iṣẹ́ ọwọ́ wọn níkọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ni mo ní kí n tó sáré fún yín ní fi eléyìí tó fi kún ọ̀rọ̀ yẹn torí ó ní àwọn kan tí a fi kún tẹ́lẹ̀. Ẹ̀tí ó sìn látú gbọ́ pé wọ́n ní àwọn kan nírọ́ o kábíyèsí o torí pé kábíyèsí womanizer bí ó ti rí pé kò sí Naomi nílẹ̀ ó fẹ́ sáré ti ṣe àwa ṣẹ̀nù mẹ́rin. Mo ní kì í ṣe irú kábíyèsí wa. Kábíyèsí wa nǹkan tí kábíyèsí ń prepare fún Naomi nípa wedding wọn òun ni kábíyèsí ìgbèrú. Ó fẹ́ béèrè question lọ́wọ́ wọn ni. Bẹ̀ẹ̀ a dúpẹ́ pé àṣírí wọn tú. Ṣé wọn àṣírí èṣù tú àṣírí Sátánì ò lè ever ṣe nǹkan tó àṣepamọ́. Kò gbọ́dọ̀ ṣe àṣegbé. Àṣegbé kan ò sí. Wọ́n ní àṣepamọ́ ló wà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó tú àṣírí ibẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn mi àṣírí la tú fún wa yẹn. Ẹ bá share kẹ́ bá like kẹ́ bá fi tó kù sí comment section kẹ́ bá subscribe. Tó bá gbé first time tó ṣe fẹ́ gbọ́ voice wẹ̀ yẹn subscribe. Ẹ bá tẹ bọ́tìnì aago yẹn. Aago yẹn òun ló máa channel ẹ ṣe máa rí wa. By the time tí a bá ti ń drop àwọn nǹkan kan ẹ máa tètè rí wa. Ẹ ṣé gan. Ẹ bá share kẹ́ bá like kẹ́ bá fi tó kù sí comment section. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ẹ ṣeun a kú sí mi ẹni. Bye.